àtọ́kù má kú làárọ̀ bá fi láyé amọ̀nà ọ̀run má lọ lẹni tó ní kíni tọba aládé ti lé tó kó adití ẹja làgbàlagbà kan tí wọ́ ọba aládé nílẹ̀ ẹ̀lẹ̀ ìgbà tí mo sapá kìíní àgbàlagbà kan lọ́jọ́ sí ọ̀gọ̀rọ̀ èèyàn ló pè mí wọ́n ní sẹ́ mo gbọ́ kúlẹ̀kúlẹ̀ kọ́básanjọ́ tó pàṣẹ fọ́ba aládé kí wọ́n dìde ọ̀pọ̀ láwọn ọba aládé ọ̀hún gan ni ò bọ̀wọ̀ fún gómìnà ìpínlẹ̀ wọ́n ní ẹni mò ń bá wí lè mọ́ tì mí mọ́lé wọ́n ló lè mọ́ lépa láti tì mí sọ̀rọ̀ alákejì wọ́n ní sẹ́ mo mọ̀ pé jagunjagun nígbà kan ni àmọ́ ṣá igbá là á pa ẹnìkan kì í pàwó wọ́n ní sẹ́ mi ò gbàgbé pé 47 days ni wọ́n fi tì mí mọ́lé sẹ́wọ̀n Àbújá lọ́jọ́ sí wọ́n ní sẹ́ mi ò gbàgbé pé mo sì ń jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní sẹ́ mi ò gbàgbé wípé torí pé mo sọ̀rọ̀ síjọba ni mo wá jẹ́ kó yé wọn pé mo ti ta ikú láyà mo da sọ́jà láàmú ńgbà tójú ogun le Olúwa bá lè yọ mí láyé ogun Babangida tó yọ mí láyé ogun Ọbásanjọ́ ìgbà tí ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ ẹnìkan ò lè bọ̀hùn agogo wa lẹ́nu dandan ni ká sòótọ́ ọ̀rọ̀ Ọbásanjọ́ aláṣẹ àràmàǹdà ìwọ gan lọ dárúgúdù sílẹ̀ ló sọ ọba aládé ní yẹpẹrẹ bá a bá ń bú ọba aládé bí ẹni tí ò mọ ti ń ṣe ni ẹni tí ò bá ní gángangan kò gbọdọ̀ dọ̀tí ọba aládé kò gbọdọ̀ yí ọba aládé nílẹ̀ ẹ̀lẹ̀ Ọbásanjọ́ ọba ti dáwọn ọba wọ̀nyí kúnlẹ̀ kó o ní kí wọ́n káwọ́ méjèèjì sókè kó o máa bọ́ wọn lẹ́gbàá kí gbogbo ayé lè mọ̀ pé yìí gan lọ́lọ́run wa ní Nàìjíríà ni awítà ìwí Ọlọ́run ò lè bẹ àwọn ọba aládé ó burú gidi ó bù áyà sọ́tún yẹ ká máa sọrí kúkú fún gbogbo ọmọ Yorùbá pátá ìgbà tí MKO Abíọ́lá gbégbá ìdìbò lọ́jọ́ sí àwọlé Ọbásanjọ́ yìí kan náà ló ní Abíọ́lá kì í ṣe mẹ̀sáyà wa ṣe bẹ́ẹ̀ rádúrú ogun tó bá Tinubu jàjàjàjà pé kó má bàa wọlé ààrẹ kólúwọ̀bọ tó já Ọbásanjọ́ kulẹ̀ bí àpò ẹ̀wà Ọbásanjọ́ arọ́bà fín ẹkú ìgbádùn ìkanra pé Bọ́lá Tinubu wọlé ló dààmú àgbà ọ̀dàlẹ̀ sẹ́yìn nìkan náà ni ṣé báwọn ààrẹ tó ti kúrò lórí àléfà ti ṣẹlẹ̀ yìí ń ṣe kò sí nínú wọn látàyè Ṣàgàrí títí dàsìkò yìí tó dá wàhálà sí wa ní Nàìjíríà rárá Ọbásanjọ́ nìkan ṣoṣo ni òun ní ń bẹ́ bí ìgalà tí ń bẹ́ bí ẹtu nítorí pé bàbá fẹ́ rẹ́lífáǹtì ní Nàìjíríà kọ̀ọ̀kan bí kí ló dé bàbá ọ̀tà ẹ ṣe sùúrù Ọbásanjọ́ dá Yorùbá nation rú Ọbásanjọ́ ní káwọn ọba aládé ó dìde 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 jókòó jókòó ó sọ àwọn ọba aládé di gàǹgàṣú èdìdà rẹ̀ apàṣẹ wà of Nàìjíríà ẹbọra òwú ó ti tẹjú egbò mọ́lẹ̀ ó burú jọjọ ẹ mọ́ gbàgbé o constitution ọdún 1979 tí wọ́n ṣe láyé Ọbásanjọ́ òun gan ló sọ àwọn ọba Yorùbá di yẹpẹrẹ Ọbásanjọ́ sáà mọ̀ pé constitution yóò àfẹ́tì àwọn ọba kọ̀ọ̀kan bí láyé bàbá ńlá bàbá wa àwọn ọba aládé ní ń dájọ́ ní kóòtù tí ó sì sí ṣòro fún tẹrú tọmọ kó tó di Ọbásanjọ́ pé àwọn ọba aládé wọ̀nyí sábẹ́ local government nígbẹ̀yìn ọ̀rọ̀ alága káńsù ló wá ń pàṣẹ fọ́ba aládé Ọbásanjọ́ yẹpẹrẹ ọba ọjọ́ pẹ́ Ọbásanjọ́ ti hẹ́ẹ̀tì ìran Yorùbá ìbànújẹ́ ńlá ló jẹ́ fẹ́ bọ́ra òwú pé Bọ́lá Tinubu jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ẹ̀yin ọba Yorùbá tó wà ń kalẹ̀ lọ́jọ́ náà ló dùn mí fún à á ṣe é jọba láì ní nǹkan lápò láì ní nǹkan lẹ́nu bó bá jẹ́ kóyin lẹ ti jẹ́ kó ta ọba lẹ́nu tó fi pàṣẹ kásẹ̀ fún oyin lọ́jọ́ ọ̀hún ó dá mi lójú gbangba wálé àti títòní Ọbásanjọ́ ò ní bá wọn dánrú èwò lásà ṣé bí gbígbó bí ajá tí Bọ̀dé Thomas gbókú lọ́jọ́ sí torí pé ó tasẹ̀ àgẹ̀rẹ̀ sáláàfin Ọ̀yọ́ ni bàbá tó bí Àtàndá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ là ń wí Bọ̀dé Thomas gbogbogbò títí tí ó fi kú ó fi kánjú kúrò lókè èpẹ̀ ọ̀rọ̀ táwọn tó ń pè mí sọ ló jẹ́ kí n lọ wo ètò tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo wá rí i pé ìgbà tí gómìnà Ṣèyí Mákindé wọlé gbogbo ọba pátá ni wọ́n dìde fún nítorí ipá wọn bá wọn yóò dìde ìgbà tó Ọbásanjọ́ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń ló mọ́ Ọbásanjọ́ dọ̀tí gbogbo ọba aládé tó bá ń kalẹ̀ àtúbọ̀tán lónìí ṣe pàtàkì
bàbá ọ̀tá ó ronú wò lókù ọba gbogbo akéwì èmi ni àjòkó tàgbà bójú pèrán lúṣẹ́ mo gbójú pọ́nu gbóyà mo sì mú wọn bí ẹlẹ́gùn Ṣàngó olúwa ọba ló fún mi ṣe kì í ṣèmi alára ẹni àmì òróró ni mí tẹ́nìkan ò lè gbá lójú àjẹ́ tó bá dọ̀bọ̀ ajẹ́pọ̀ ṣe tán ó tún fẹ́ kánjú kúrò ló